أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa, ọlọ́run ọba tí ó dá wa, ọba náà lọ́ba tí adúpẹ́ fún. À ń fi títóbi ọlọ́run ọba, à ń fi bẹ ọlọ́run. Ìjókòó wa ń bí kò sí tọ́dá lé lérí tó ju láti wá tàn mọ́lẹ̀ sí ẹ̀sìn ọlọ́run, láti wá sàlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run, láti wá máa jíṣẹ́ àwọn ànábì ọlọ́run. Ọlọ́run ọba tó rán wa ń ṣẹ́ náà kọ́lọ́mọ yọ wá kúrò lọ́fíìsì rẹ̀ o. Ẹnì kọ̀ọ̀kan wa tá a jáde ńlé lọ́kùnrin lóbìnrin láti wá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nípa ẹ̀sìn. Abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala, èyí tí a ń béèrè náà láti bọ̀ tán dáadáa kọ́lọ́mọ́sá ìfẹ́ ní kọ̀ọ̀kan wa. Àgbọ́yé ẹ̀sìn ọlọ́run yóò yé wa. Tọ́ba wa yé wa tán kọ́lọ́run wọlé agbára rẹ̀ àti àánú rẹ̀ kọ́lọ́run jẹ́ àlè máa lò ó. Tá a bá wá ń lò ó kọ́lọ́run wa gbà lọ́wọ́ wa. A kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ ní kalẹ̀, àwọn àlùfáà wa, àwọn ìmáàmù wa ní ààyè yìí àti gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ ní kalẹ̀ pátá, àtọkùnrin wa àtobìnrin wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaqatul muslimina ma'a ghayril muslimin. Èyí tí ó máa jẹ́ kókó ìdánilẹ́kọ̀ọ́ wa lénìí, òun náà ni relationship tí ń bẹ láàrin Muslims and non-Muslims. Àṣepọ̀ tí ń bẹ láàrin àwa tí a jẹ́ mùsùlùmí àtàwọn tí wọ́n yé sí mùsùlùmí. Àwa tá a jẹ́ mùsùlùmí, òun náà làwa tá a gbà pé ọ̀kan lọ́lọ́run. Wahdahu la sharika lah. Ìjọkan rẹ̀ ni kò dàrú mọ́ wa lọ́wọ́. Ọ̀kan lọ́ba dẹ́dà, ọ̀kan lọ́ba tá a sìn, ọ̀kan lọ́ba tá a pè, ọ̀kan lọ́ba tá a wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀. Ẹnìkan náà la máa sá lọ́dọ̀ rẹ̀. A ní fọlá nǹkan kan tọrọ lẹ́yìn ọlá Ọlọ́run. Adarí gbogbo agbára àti gbogbo àṣẹ àti gbogbo ọ̀wọ̀, adarí ẹ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Tá a wá ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lérí ìjọsìn wa. Tá a wá ń wùwà tá ànábì ní ká máa wù. Àwa ni mùsùlùmí òdodo. Kọ́lọ́mọ yẹ wá kó nu agbo ìsìláàmù náà. Gbogbo àwọn tí wọn bá sí nínú Islam, tí wọn ọmọ Ọlọ́run ọba ládẹ́dá, wọn ọmọ Ọlọ́run ọba lọ́ba tá a sìn nìkan, wọn yìí sì pe Ọlọ́run nìkan, wọ́n tún ń pe nǹkan míì. Àwọn tí wọ́n ń bẹ Ọlọ́run tí wọ́n tún ń bẹ nǹkan míì. Àwọn tí wọ́n ń sá lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n tún ń sá lọ́dọ̀ nǹkan míì. Àwọn tí wọ́n fọkàn sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n tún fọkàn sọ́dọ̀ nǹkan míì. Àwọn yìí là ń pè ní non-Muslims. Wọ́n yìí ṣe mùsùlùmí nìyẹn. Ní tá a máa ń pè wọ́n, òun náà ni kùfàr, kèfèrí, nítorí pé wọn ò fọ́lọ̀ wọn ba lẹ́tọ̀ọ́ rẹ̀, wọn ò sì tẹ̀lé ìlànà òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Àwa àtàwọn àjọ wa pàdé nílé ayé, wọ́n dá wa sílùú kan náà. Àwa àti wọn abára wa nínú ẹbí kan náà. Àwa àti wọn abára wa lórílẹ̀‐èdè kan náà. Àwa àti wọn abára wa níbi iṣẹ́ ní kọ́ńpìnì tá a jọ ń ṣiṣẹ́. Àwa àti wọn àjọ wọ mọ́tò. Àwa àti wọn àjọ máa gbádùúgbò, a máa rajà, a máa tajà. Àwa àti wọn láàjọ máa bẹ. Ìyá àwa sọ́tọ̀, ìyá wọn sọ́tọ̀, kò sẹ́ni tọ́lọ́run fún lágbára àti ṣe bẹ́ẹ̀. Kò sí ẹni tọ́lọ́run fún lágbára àti ìyá wa sọ́tọ̀. Ọlọ́run ọba fúnra rẹ̀ gan ìyá wa sọ́tọ̀, ó dà wá papọ̀ ni. Nígbà ọ̀rọ̀ wa ti wá rí báyìí,
àbẹ́yìn rí ìlú kan tí ò sí kèfèrí ẹyọ kan bẹ́ẹ̀ kò sílùú ọ̀hún láyé àwọn mùsùlùmí yà lè kọjú kèfèrí ibẹ̀ lọ àbí ìlú kan tẹ́lẹ̀ pé kèfèrí gbogbo wọn kò sí mùsùlùmí kan bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wa ọba Allah ó júwe àwọn ọ̀nà tá a máa gbà bára wa lò nítorí pé àkọ́kọ́ tó yẹ ká kọ́ mà ní pé ọmọ ànábì ádámà gbogbo wa ìwọ pé ọmọ ànábì ádámà lẹ́yìn méjèèjì ìwọ yẹn ń bẹ lérí rẹ láti máa ṣe dáadáa sí nítorí pé abúkum ádámù wa ummukum hawa ìpìlẹ̀ gbogbo yín ọ̀kan náà ni àyẹ̀sẹ̀sìn kan náà èèyàn ò pé káwá sọ dìjà ẹ̀sìn ọ̀fàjà al-alaqa relationship yìí hiya mu'amalatu ghayri al-muslimi fi amri dunya wal-akhirah. a máa ṣe dáadáa sí gbogbo ẹni tí ẹ bá ti ṣe ẹlẹ́sìn wa. mo ti ṣàlàyé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé Islam and others lẹ́yìn ìgbà tá a bá ti mú Islam tán gbogbo èyíkéyìí ẹ̀sìn tó kù ìlànà kan náà ní ìlànà wọn Islam and others tá a bá ti ní Muslim gbogbo ẹni tó tún kù láyé tí ó bá ti jẹ́ Muslim kí ni ń jẹ́ káfíìr. mọ̀náfìkì tó ń daṣọ ẹ̀sìn bóra tí ń sìn wá mọ́sáàsì tí ń ṣẹgbẹ́ awo àbí tí ń bẹ pẹ̀lú àwọn ẹni òkùnkùn òun tiẹ̀ kìí ṣe mùsùlùmí kí lòun náà káfíìr kèfèrí ni àmọ́ láà pé àjọ máa ń ṣe mítì mọ́sáàsì àádìmọ́ alẹ́ tí wọ́n jẹ bàbá àdín nígbà mi kọ́dà àfúnláwà níbẹ̀ nù lọ́jọ́ pé nínú àwọn bàbá onímùlẹ̀ àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ awo àwọn eléyìí ọ̀rọ̀ wọn ọ̀dàrú káfíìrì làwọn náà a máa pè wọ́n mọ̀náfíkí torí pé wọ́n yọdún sáàrin àwa tá jẹ́ mùsùlùmí ọlọ́run mọ̀ sí wa mọ̀náfíkí o ẹ̀yọ́ màyá mi nínú àwọn kùfárù táwí yìí àwọn nǹkan bẹ tí ọlọ́run ọba tó sọ̀rọ̀ wa ní fúfúyẹ́ nípa ìbá wọn lò irú Jew and Christians ọlọ́run fún wọn láwọn ìgbàláyè kan ká fi bára wa lò gẹ́gẹ́ bí oúnjẹ wọn ọlọ́run ní ká máa jẹ a lè fẹ́ ọmọ nínú wọn àmọ́ àwọn ò lè fẹ́ ọmọ obìnrin nínú àwa nítorí pé èyí táwọn bá fẹ́ nínú wọn á jù sínú Islam èyí táwọn bá fẹ́ lọ́dọ̀ wa ni wọn ó jù sí jama Allah sì ti là á mọ́lẹ̀ yìí pé a'udhu billahi minash shaitanir rajim innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin àwọn tí wọ́n di kèfèrí nínú àwọn tá a tún fún ní tírà àwọn Júù ahlul kitab àtàwọn Nasara fina wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ àwọn bàbá oníhoro ìgbónúkó àwọn lẹ́yọ̀ àwọn ní Ọ̀ṣun Òṣogbo àwọn abọ́rìṣà fina jahannam ọlọ́wọ́n bá ní ọmọ náà ni wọ́n khalidina fiha wọ́n kọ́ níbẹ̀ gbére ulaika hum sharrul bariyya ọlọ́wọ́n bá ní àwọn ni wọ́n burú sọ́lọ́hún nínú àwọn ẹ̀dá tọ́lọ́hún dá nítorí pé wọ́n pa ọlọ́run ọba dẹ́dátì wọn ò sin ọlọ́run nìkan bí wọ́n ṣe ń sin ọlọ́run ni wọ́n tún sin nǹkan míì bí wọ́n ṣe ń bẹ ọlọ́run wọ́n tún bẹ làwọn ní bísímìlá lórúkọ ọlọ́run táwọn kan wọ́n bá fẹ́ sọ̀rọ̀ orúkọ nǹkan míì ni wọ́n dà kọ́ ìtọ́jú ọlọ́run yọ wọ́n kó ní Islam náà wọ́n ṣàbòsí fọlọ́run ọ̀tọ̀lẹ́ni tó dá wọn ọ̀tọ̀lẹ́ni tí wọ́n lọ lè pè ọ̀tọ̀lẹ́ni tí wọ́n lọ lè bẹ̀. wọ́n di mélòó tí mo dárúkọ sí al-Yahud Júù an-Nasara àwọn Nasara
wal mulhidin mulhidin ni free thinker àwọn ronú philosophy sọ fún wa pé there is no God kò sí Ọlọ́run torí pé sin is believing in táwọn bá rí làwọn ṣe kíni làwọn gbàgbọ́ in táwọn ọba ti rí a kàn sọ fún wọn pé ẹ̀rọ lọ ní ẹ̀jẹ̀ gbọ́lọ́gbọ́ àbí òjò tí rọ̀ látòkè sánmọ̀ omi tí ń dà látòkè níbo ni wọ́n kó mi náà sí ta ni ń dà òrùn tí ń yọ ta ni ń mú yọ òrùn tí ń wọ̀ ta ni ń mú wọ̀ atẹ́gùn tí ń fẹ́ ta ni ń fẹ́ omi tí bàbá yín àti ìyá yín dà sínú ara wọn tó wá padà wá di ọmọ èèyàn tó napá tó nawọ́ tá ń da síbẹ̀ wọ́n ní nature ní gbogbo ẹ̀ tàlọ́wọ́ dá nature yẹn náà wọ́n ní kò sí. àwọn àlùfáà wa ní ọpọlọ tí wọ́n fi ń sọ̀rọ̀ ti kú lọ́pọlọ tó pé àwọn àti wèrè wọn yàtọ̀ síra wọn mọ́ mulhidin àwọn àyẹ̀ gbà pé kò sọ́lọ̀ ṣe é ráwọn tí wọ́n ṣe mùsùlùmí àtàwọn tí wọ́n gbà pé ọ̀sọ́lọ̀ kò sí yàtọ̀ láàrin wọn nítorí pé ibì kan náà ni wọ́n padà lẹ́gbó wọ́n padà wọ́n darí sí nígbà tí ó dé pé ibi wọ́n darí sí jẹ́ kankan náà àjẹ́ pé kò sí yàtọ̀ láàrin wọn. hatta al-islam ala al-ihsan ila kulli insan wọ́n ní islam wa yìí wọ́n fi yé wa pé o lè jẹ́ mùsùlùmí gidi ó dìgbà tó o bá ń ṣe dáadáa sí gbogbo ẹni tí ń ṣẹ̀sìn rẹ àtẹni tí ó ṣẹ̀sìn rẹ dáadáa ó máa jáde lọ́dọ̀ rẹ sọ́dọ̀ rẹ kò bọ́ ṣẹ̀sìn rẹ lóòótọ́ àmọ́ yóò máa ròyìn rẹ ládùúgbò tí wọ́n bá ń béèrè ilé rẹ pé ilé alájì lẹ́ ń lọ bàbá dáadáa ni ilé ọkàn nílé wọn yóò máa dáàbò bò ọ́ ládùúgbò tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ àpé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má sọ̀rọ̀ arákùnrin yẹn o èèyàn dáadáa ni lóòótọ́ kì í ṣẹlẹ́sìn mi àmì èèyàn dáadáa ni níjọ́ wọn àwọn tí wọ́n ṣẹlẹ́sìn rẹ bá ti ń ròyìn rẹ lẹ́yìn rẹ pé èèyàn dáadáa ni ọ́ jẹ̀mọ́ mùsùlùmí èèyàn dáadáa náà ni ọ̀dọ̀ ọlọ́ nítorí pé wọn ò lè bẹ̀rù rẹ lójú rẹ kí wọ́n tó máa bẹ̀rù rẹ ní ẹ̀yìn rẹ dáadáa rẹ ní ọ̀làpá lára wọn làwọn náà fi wá wò pé ẹ̀sìn tó ń ṣe yìí ẹ̀sìn tó yẹ káwọn náà ó ṣe ni àyèmáyà àwọn tá nàbí fi ìwà pè sínú kíni inú ẹ̀sìn. àwọn afáwọn alákọ̀ọ́kọ́ ni pé kákọ́kọ́ mọ̀ pé Ọlọ́run ọba wa sọ náà Al-Qur'an Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́ni yá ayyuhan nasu ttaqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida. Ọlọ́run lé gbogbo ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín ọba tó dá yín látara ẹ̀mí kan wa khalaqa minha zawjaha látara ẹ̀mí ẹ̀ láti dá yàwó ẹ̀ Hawa anabi Adama ni wọ́n rìfásì. وبث منهما رجالا كثيرا ونساء àwa yọ àwọn ọkùnrin jáde lára àwọn méjèèjì a tún yọ àwọn obìnrin jáde lára àwọn méjèèjì àwọn ọkùnrin tọ́lọ̀ ń yọ jáde àtàwọn obìnrin tọ́lọ̀ ń yọ jáde àwa àtàwọn tí ìṣẹlẹ́sìn wa ni ajẹ́pọ̀mọ̀ ìyá kan náà ni gbogbo wa ní ìpìlẹ̀ bọ́ bá fẹ́ ṣàbúrú ṣe ìrántí pé bàbá gbogbo yín ní kíní ní ádámà mọ́ sí sùtá ẹni tí ìṣẹlẹ́sìn rẹ̀ mọ́tò ní pípọ̀ ṣẹ̀sìn rẹ̀ kọ́ máa wá dínà máa kọ́ máa bá tiẹ̀ jẹ́ ọ̀ ń sẹ́lọ̀ ní o èyí tó ń ṣe ní ọlọ́run ọba rẹ̀ ọ̀fẹ́ o kọ́ máa tara ẹ̀sìn kọ́ máa torí ẹ̀ máa dínà mọ́ ẹni tí ìṣẹlẹ́sìn rẹ̀ kọ́ wá náà ń gbẹ̀sìn ga ni ọ̀ gbẹ̀sìn ga o ọ̀ ń dẹ̀sìn rúnu nítorí pé yín tó ń ṣe náà ni ó pè lẹ́sìn lára rẹ̀ ipe yín tó ń ṣeun ìtẹ̀sìn rẹ̀ ni wọ́n máa ṣe kíni bó tẹ̀sìn rẹ̀ ni wọ́n máa ṣe náà ló ń ṣeun bẹ́ẹ̀sìn rẹ̀ ṣe wá rí náà ló ń ṣe ń wúwa ìtẹ̀sìn rẹ̀ kọ́ náà ló ń ṣe kíni ni ló ń ṣeun definitely òun ò rí láti gbà sílámù ká bá ṣẹ̀sìn bọ́yẹ̀ o àwọn afọ àwọn là nàbì sàlá ń jọ kan anábì ní gbogbo yín láti ṣe wà á ti bẹ̀ẹ́ sayyi'ata al-hasana ẹ máa ṣe dáadáa tẹ́ bá ti ṣàṣìṣe tamhuha àṣìṣe yín tẹ́ ṣe yìí tẹ́ bá ti ṣe dáadáa lẹ́yìn rẹ̀ Ọlọ́run máa fi dáadáa yẹn pa àṣìṣe rẹ̀ wa khaliqin nasa ẹ máa wá wùwà rí sáwọn èèyàn anábì ọ̀dà pọ̀ mùsùlùmí nìkan nas bi khulqin hasan ìwà dáadáa tí wọ́n ní bọ́dà lágbájá ni bó ṣe yẹ kó ṣe náà nù torí pé mùsùlùmí ni
أمرنا الله بالبر إليه إلى غير المسلمين أمرنا الله بالبر إلى غير المسلمين ọlọ́run ọba dìídì pa wá láti ẹnu kùránì ni pé ẹni tí ìṣẹlẹ́sìn yín tí ọba ti bá yín jà tí ó sì gbé ogun ọ̀tá tí ó sì mú nǹkan àjà lọ́wọ́ tí ó sì lé yín kù bí ẹ ti ń kírun tí ó lé yín kù bí ẹ ń gbé tí ọba yín jà kẹ́ ẹ ṣàbùrú sí i òun ọlọ́run ọba ò ní torí ẹ̀ fẹ́ràn yín o ẹ bọ́ jàmọ́ wọ́n tó ń fara ní ẹni tí èso lẹ́sìn rẹ fẹ́ ẹni yóò innocent wa ni kò ṣe aburú kan fún ọ ọkàn dìídì kórìíra rẹ nítorí pé kèé ṣe lẹ́sìn rẹ ọ̀ wá nílà ọlọ́run fẹ́ràn rẹ ọ wà nílùú Qur'an al-Karim ọlọ́run bá wa ó ní. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n bá yín jà láti fi pẹ̀sìn yín rẹ́ ọlọ́run ọkọ̀ fún yín o ولم يخرجوكم من دياركم wọn ò sì wá yọ ìbọn àtàdá báwọn fẹ́ lé yín jáde ńlé àbáwọn fẹ́ lé yín kó mọ́sáàsì ọlọ́run ọkọ̀ fún yín o لا ينهاكم Allah antabarruhum aláwọ̀ kọ̀ fún yín pé kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn ajẹ́ pé ọlọ́run pa yín láti kẹ́ ẹ má ṣe kíni fún wọn kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn. wa tuqsitu ilayhim ẹ ṣe déédéé tí wọ́n bá gbé ìjà wádọ̀ rẹ tí wọ́n fẹ́ bá wọn parí ìjà mọ́tòrí pé ẹlẹ́sìn rẹ òun ló jẹ̀bi kọ́ wá gbárí fún wa tuqsitu ilayhim ẹ ṣe déédéé. Inna Allaha yuhibbul muqsitin ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ń ṣe déédéé láàrin àwọn tí ń ṣe ẹlẹ́sìn rẹ̀ bọ́lọ́run bá lóhùn nífẹ̀ẹ́ àwọn nǹkan ìdí wọ́n ń ṣe lọ́lọ́run torí ẹ̀ṣẹ̀ kínní nífẹ̀ẹ́ wọn kí làgbọ́ ibi ayé yìí jàmá ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe ẹlẹ́sìn rẹ̀ lópin ìgbà tí ọba bá jà tí ó ṣe kínní tí ó sì lè kó lé. ọlọ́run wa tún tẹ̀síwájú ó ní innama yanhakumullah àwọn tọ́lọ̀ ní ẹ má ṣe dáadáa sí anil ladina qatalukum fid-din àwọn tí wọ́n ń torí ẹ̀sìn fáyín wa akhrajukum min diyarikum wọ́n sì lé yín jáde nínú ilé láì mọ́ṣọ láì mú ọmọ láì kó dúkìá wa zaharu ala ikhrajikum àbí wọ́n dìtẹ̀ papọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ pa yín àbí wọ́n fẹ́ lé yín jáde kó níbi ẹ̀sìn antawallahum yanhakum antawallahum ọlọ́run ṣe é léèwọ̀ fún yín kẹ́ ẹ bá wọn ṣọ̀rẹ́ ẹ má bá wọn ṣọ̀rẹ́ nítorí pé àwọn náà ṣe kíni àwọn náà ṣọ̀rẹ́ yìí ibi wọ́n pè ní alwala walbara alwala ni pé ó máa ṣe dáadáa sẹ́ni tí kò ṣe aburú sí ọ bó o bá ń sa aburú sẹ́ni tí ò ṣe aburú sí ọ nínú àwọn tí ìṣẹlẹ́sìn rẹ ò ń ṣẹlọ. bó o bá wá ń ṣe dáadáa àbóhùn fún àwọn tí wọ́n ń dí ẹ̀sìn rẹ lọ́wọ́ tí wọ́n ń bá ọ jà tí wọ́n ń lé yín kú lé tó o bá ń ṣe dáadáa sí wọn tó o sì ń ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ò ṣe kíni ọlọ́run ò fẹ́ràn rẹ nítorí pé òun dìtẹ̀ lérí ẹ̀sìn ọlọ́run òun bá wọn dìtẹ̀ lérí ẹ̀sìn ọlọ́run. èèyàn fẹ́ kó ma ọjẹ́ níbọ̀ rẹ ọwọ́ ní o pé òní ni ọwọ́ ìkó máa yín ẹ mà bá rí ká wọ ọlọ́run dá sí ọ nínú rẹ̀ ó dùn àbí òní dùn èmi náà ń bọ̀ wá jẹ kàtí má sí tán kọ́ ọ jẹ kà ń bẹ̀ kí sí wọ̀ òun ṣe dáadáa sí a padà wá sàlàyé oúnjẹ tán ní a máa ṣe kíni tán ní a máa jẹ ọlọ́wọ́ bá wá sọ ní Koran ibi tá a ti mọ àwọn dáadáa tẹ̀sìn wa ń pa wá láṣẹ ká máa ṣe ọlọ́wọ́ tó sọ nínú chapter 5 verse 5 ó ní wa ta'amul ladhina utul kitaba hillun lakum ẹ̀rí oúnjẹ àwọn tá a fún ní tírà àwọn Júù àtàwọn alátẹ̀wọ́ hillun lakum ẹ̀tọ́ ni kẹ́ ẹ máa jẹun wọn ẹ máa jẹ o. wa ta'amukum hillun lahum oúnjẹ tìyín náà ẹ̀tọ́ ni káwọn náà jẹ
ẹ má sá fún oúnjẹ wọn ẹ sì má ṣàlàyé fún wọn nínú oúnjẹ títí relationship wọn lójú bá ń lọ. ṣé ìwọ o ti ronújọ́ kan nígbà tó ṣe ráìsì tán tó wá torí àyà yìí ìpè ẹ̀yọ́ ọmọ mi ẹ bá ń bu pléètì ráìsì àti ẹran méjì pàmò méjì fún bàbá Daniel tí ń bẹ lọ́kàn nítorí ntọ́lọ́wọ̀n bá ṣe ilé ìwọ̀ fún yín ẹ̀tọ́ ló ṣe kí ni tẹ́ ẹ bá ṣe ntọ́lọ́wọ̀n ṣe lẹ́tọ̀ fún yín kí lẹ́gbà jẹ́mọ́ dáadáa ká má ṣẹ̀sìn yín gbọ́ yé o dáadáa rẹ ni wọ́n wò ni wọ́n fi máa ṣẹ̀sìn tó ń ṣe o àkùrọ̀ ọwọ́ rẹ ni wọ́n máa sá fún ni wọ́n fi máa sọ pé tẹ́sìn rẹ ni ọmọ ṣe kí ni ló ń ṣe kí ni ló ń ṣe. Ọlọ́run nínú Quran nínú chapter 5 tàwí verse 5 ó ní wal muhsanati minal mu'minat tẹ́ ẹ bá rí àwọn ọmọbìnrin tí wọ́n sọ̀rọ̀ àwọn kó ń bí agbèrè tí wọ́n jólè gbàgbọ́ òdodo ẹ fẹ́ wọn sílẹ̀ o wal muhsanati minal ladhina utul kitaba min qablikum àwọn obìnrin tí wọ́n pa bẹ́ mọ́ tí èèwọ̀ ṣe aṣẹ́wó ní inú àwọn tá a fún ní jẹ́ra àṣẹ lẹ́tọ̀ fún yín kẹ́síkìnì kẹ́fẹ́ wọn ọ̀rọ̀ àwọn skọ́lásì pọ̀ ń bẹ̀ yẹn bá mú ipe bò ní a sì fẹ́ aláàní kẹ́ẹ̀fẹ́ wọn kìí ṣe wọ̀ kẹ́síkìnì kẹ́ẹ̀fẹ́ wọn àmọ́ ìtẹ́sí ń gbà lérò ni pé fọlọ́run ò torí nǹkan kan dá wa àfi torí kíni Islam tó bá wá fẹ́ kí náà sọ́dà ọ̀sán di mùsùlùmí tó bá jẹ́ pé ìfẹ́ ti wá fọ́ lérí òun lọ́ fẹ́ sọ̀wọ́ di kèfèrí ọ̀yọ̀ǹda rẹ̀ nítorí pé bọ́bá ti di kèfèrí iná lọ sí kíni ìlọ́lọ́ làwọn afáwa fi ń sọ pé ẹ̀sìn ṣe lẹ́tọ̀ọ́ fún wa àmọ́ tá a bá rí i pé ọ̀tọ̀ ní pé kíní yìí ọkàn nígbà láàyè rẹ̀ ọ̀tọ̀ ní kíní yìí wọ́n là gbọ́dọ̀ má ṣe kíní àgbọ́dọ̀ má ṣe. Ànábì fẹ́ Sọ̀fíyà tí wọ́n ṣe Júù ní Sọ̀fíyà gbọ́dọ̀ àwọn ìyàwó Ànábì sàṣàlọ̀ ẹ mọ̀ pé àwọn obìnrin tó máa ti pé méjì mẹ́ta wọ́n máa ń jó owó gan ẹ máa palẹ̀ mọ́ owó yẹn ni owó yẹn ṣe jàrún nǹkan dáadáa ni súnà ni o ṣé ẹ máa jẹ́sìn gbọ́ yé o wọ́n máa wá kágídí bọ́lí tó máa da rẹ̀ láàmú mọ́dà rẹ̀ láàmú owó gangan lọ́lọ́run torí ẹ̀ ṣe kíni torí ẹ̀ dáhùn wọ́n lọ́mọ wá lò láàkáyì lọ́mọ fi ṣe kíni lọ́mọ fi yànjú ẹ̀. àwọn ìyàwó Aisha àwọn ìyàwó Hafsa wọ́n ní Sọfíyà wọ́n ní anti Qasira bintu Yahudi kálukú ṣe ń ṣe fáàrí bá nàbì ṣe fáwọn ìwọ ọmọ Yahudi náà ṣe kíni òun ṣe fáàrí. Anabi sallam wọ́n wá lọ lè sọ fún anabi ó ní wọ́n ń pè mí náà ọmọ Yahudi anabi ní fa inna abakum nabiyullahi Ibrahim bàbá yín lókè lọ́hùn anabi Ibrahim ni máa dùnnú pé ọmọ àrọ́mọdọ́mọ anabi Ibrahim ni ọ wa zawjuki nabiyullah èmi náà tó wá wà lábẹ́ mi bí ànábì ọlọ́run ló fẹ́ tí ò sí ànábì mi lẹ́yìn rẹ̀ mọ́ kí ni wọ́n ń bọ̀ ọ́nú jẹ́ kọ́ máa dunnú tẹ̀ kú láyé lónìí inú sì ti ń dùn bẹ́ẹ̀ ti ń sọ yìí lọ́ba ká kú la ànábì fẹ́ tani Yahudi ọ̀sọ́ di àmọ́ kéèyàn fẹ́ ẹni tí ó sọ èèyàn di ọmọ náà látọjú ọ̀nà náà ló ti ń gbọ̀n títí ń sọ fún ọ pé báwo bá kọ́ lálẹ́ àwòṣọyìn. ó rí darí ní ojú ọ̀nà abẹ́lẹ̀ tàbí ó rí darí níbo nígbà bá wọlé. àwọn àlùfáà ní eléyìí yóò ka ìsìláàmù kó nínú ilé yóò wá jí kíni yóò wá ju ẹ̀sìn míì síbẹ̀ kúfùrù yóò wá sàkóbá fọkàngbà míì wọn ní òun náà ti lọ àbí kọ́ sàkóbá fáwọn ọmọ téèyàn bá kù láyé ilé tí wọ́n ti ń kàlù kúránì yóò wá ilé tó ń ṣe kíni wọ́n ti ń pàtẹ́wọ́ lọ́pàá yíyájú billah kọ́lẹ̀ mọ́sá sọ́ẹ́nì kọ̀ọ̀kan wá bẹ̀ àmọ́ pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀
àfa kan ò rí parí àwọn kan wọ́n ní àwọn nasara àtijọ́ ni wọ́n ń sọ kì í sọ àwọn nasara àti sí o àwọn afẹ́sìn ní ẹ̀dá kẹ́mbẹ̀ kí ni yàtọ̀ láàrin nasara àjọ àti nasara àti sí nasara àjọ ọlọ́run làkọ́dé kàfàrà alladhina qalu inna Allaha huwal masih àwọn tí wọ́n ní Ìsá lọ́lọ́run ọba ọlọ́run wọn ní kèfèrí ni wọ́n látàní ọlọ́run dìklẹ́ àwọn àti kíni ti káfẹ́. àwọn ìta ń gbé sọlé ní ni pé àti wọnú ara àti ń bára wa lò à ń bára wa ṣe bá a ti lọ tá à ń bọ yẹn sí nasara mùsùlùmí nasara yahudi mọ́ṣíríkù bá a ti máa káàkiri. àwọn tí wọ́n ní ká má bá relationship wa débi bá fi ọmọ wọn òun náà ni àwọn olóríṣà pọ́nbélé tí wọ́n sì fi hàn àwọn abọ́gibọ́ yẹ̀pẹ̀ àwọn ọmọ bàbá abọ́rẹ̀ ọmọ ìyá abọ́rẹ̀ ọmọ bàbá onígunnu ọmọ bàbá tó sì ní ìlànà bàbá òun náà làwọn máa ṣe kíni làwọn máa tẹ̀lé ọlọ́run sọ́nù Qur'ani Karim chapter 2 verse 221 ọlọ́run ọba ní wala tankihul mushrikat ẹ má mà ṣe mistake fẹ́ àwọn abọ̀rìṣà lóbìnrin hatta yu'minna títí tí wọ́n fi gba Islam wala amatun mu'minatun khayrun min mushrika kẹ́ẹ̀lọ́ lè fẹ́ ẹrú tọ́jú olùgbàgbọ́ òdodo tí ń kírun ó lóore fún yín dúkẹ́ fẹ́ abọ́gibọ̀ pé obìnrin lọ walau a'jabatikum ìbàjọ́ fine beautiful ó wù yín láti fi ṣaya ọlọ́run bá ní kò sóore ń bẹ̀ o kò sí kí ni bẹ́ẹ̀ jẹ́mà kò sóore ń bẹ̀ o. wala tunkihul mushrikin ọlọ́run bá ní ẹ má mú àwọn ọmọ yín tọ́jú obìnrin ẹ má fi wọ́n fún àwọn dání àwọn abọ́gibọ̀ pé hatta yu'minu títí tí wọ́n fi gbàgbọ́ ẹ wo tí àwọn àlùfáà ń dèrò àìkú nínú ọ̀rọ̀ yìí wọ́n ń yóò yé wa pé ọlọ́run ọba kò gbé étrẹ́dì àbí ìjà láéláé kalẹ̀ fẹ́nìkan ó ní hatta yu'minu títí tí wọ́n fi ṣe kíni tí wọ́n ti gbà tí wọ́n bá ti gbà wọ́n ti di kíni wọ́n ti dọ̀rẹ́ yín. wala abdun mu'minun rí arákùnrin tó jẹ́ olùgbàgbọ́ òdodo khayrun min mushrikin tó sì jẹ́ ẹrú ọmọ lóore ju ọ̀dọ́ ọkùnrin abọ̀rìṣà asíngbẹ́rẹ́ àjàṣejẹ agbẹ́bọsíríta mẹ́ta ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àjẹ́ ẹbu ayé ẹbu àjẹ́ ọ̀sẹ̀ àwọn àgbà ní wá mọ́sálásí kọ̀ọ̀kan o fi mọ́sálásí lẹ̀ Abdullahi bin Ubay bin Salul àgbà àwọn mùnáfìkì ní wá mọ́sálásí àbẹ́ wa sáàfù wájú ní máa ń tòsí ọlọ́run ti sọ fún ànábì pé mùnáfìkì ni o àbágbà tó lóun ń ṣẹ̀sìn yín ẹ̀fílẹ̀ ẹjọ́ máa bá yín bẹ́ẹ̀ tó fi wá bẹ́ẹ̀ mi ọlọ́ èyàn wá mọ́sálásí ò ní kọ́ mọ́ declare rẹ̀ as mushrik nítorí pé Abdullahi bin Ubay náà wá bọ̀ ní wá mọ́sálásí kọ́dà ń gbọ́ òkú tán ànábì wọn pé láàrin ìlú wọn lọ́kàn kú nù wọn ni wọ́n bí ọ̀kan kú láàrin àwọn tani láàrin àwọn mùsùlùmí ànábì wọn fẹ́ dìde pé kó lè kírun sí i la kákan fi ṣe mùdára káyé ṣe ìpètò ká má pé kọ́dà ìlérí wọn ṣe kíni kò débẹ̀. Umar bin Khattab ní rasulu ò ní lọ o rasulu ni wọn aláwọn bá ti ní astaghfarta lahum am lam tastaghfir lahum falan yaghfir Allahu lahum ọ̀tọ̀rọ̀ àforíjì fún wọn ọlọ́run ò ní ṣe kíni ọlọ́run ò ní foríjì wọn bí wọn ọlọ́run ti conclude wọn kàn lọ́kùn fi ṣe mùdára pétọ̀ àtàwọn ará àdúgbò sá máa pè é kọ́dà àgbà wọn ò ṣe kíni. ó má rò ju aṣọ ànábì ilẹ̀ tán báyìí nínú ìgbà wá kan wọn lọ́lọ́ ní jìbìrì ni wàá lè sọ fún ànábì pé wala tusalli ala ahadin minhum mata abada fẹ́nìkan ní yọ má kírun sírun wọn láwọ wala taqum ala qabri kọ́dà ẹ gbọ́dọ̀ dún bí sàárè wọn pẹ́ ń ṣàdúrà fún bàbá rẹ tó bá ti kú pẹ̀lú pàró má pa láàfà kan o
ìyá rẹ̀ tó kú pẹ̀lú ń dè wọ́n ló ń ṣe Yasin kan o Allah ni má sọ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ kọ́dà má dùn bí sàárè kọ́ ọ̀kan sí ọ̀ràn yẹn ni kọ́ mọ́ bá rùn nítorí ìwọ rẹ̀ sì ń bẹ lọ́rùn rẹ̀ ń gbójú bí rẹ̀ kọ́ mọ́ bá ṣe kíni kọ́ mọ́ bá rùn ọ̀tán nígbà Abu Talib kú lọ́sọ̀ fún Injoni nígbà Ali lọ́lẹ̀ bá Nabi kí lóò Nabi sọ fún Abu Talib kí lóò Nabi sọ fún Ali bin Abi Talib Ànábì ní ya Ali ìwọ Ali wárí abaka lọ́lẹ̀ dáàbò bàbá rẹ̀ mọ́lẹ̀ nítorí pé ó kú sínú kò kíni jama shirk ọlọ́mọsá ìsọ wa ń bẹ ọlọ́mọba ni wọlá wa ajabakum ulaika yad'una ila an-nar ọlọ́niṣẹ́ rí obìnrin tí tó jẹ́ lóòsà àti ọkùnrin tó jẹ́ lóòsà tó sì fáyì tó wà beautiful tí ń wọ̀ yí lójú fẹ́fẹ́fẹ́ wọn yad'una ila an-nar ọlọ́mọba ni wọ́n darí lọ́nu náà ni o nítorí inú náà làwọn ń pèpè lọ wallahu yad'u ila al-jannah aláàdé bá ń sọ̀rọ̀ yìí ń darí lọ́wọ́ ń pè yín lọ́wọ́ inú àlìjẹ́nà kọ́lọ́mọ́sá àfihàn sún àwọn jẹ́wọ́ bẹ̀. chapter 2 verse 221. ayàtà kàyí ló jẹ́ àmú wípé tá a bá ń dàgbò kèfèrí lábala bá fẹ́ wọn àbá jẹun wọn kò sí olóòṣà ń bẹ́ o ó ti yé. wa qala rasulullahi sallallahu alayhi wa sallam àwọn àlùfáà wa wọ́n ní nígbà tá a ti kà wọ́n àyà tá a ti fìdí ẹ̀ múlẹ̀ ipe dáadáa là á máa ń ṣiṣẹ́ ní tí ìbá ṣẹlẹ́sìn wa wọ́n ní ẹja tó lọ́nu súnà òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam laqad kana lakum fi rasulillahi uswatun hasana wọ́n lànà bisọ̀ sálàm dọ́kan ńlọ jẹ́jẹ́ rẹ̀ ńlọ jẹ́jẹ́ ọwọ́ àrí ìyá arúgbó kan ìyá arúgbó yẹn olóòṣà hánrán àwọn abọ́gibọ̀ pẹ̀ pọ́nbélé rasulu sallallahu alayhi wa sallam rasulu wa rí pé ẹrù tí ìyá arúgbó irú yìí ẹrù yìí ti wọ̀ lọ́rùn ṣé ká wá filẹ̀ pẹ̀lú kèfèrí rẹ̀ ibọ̀ ọmọ náà kún ní tẹ́lẹ̀ ìwọ̀ àgbà sì ń bẹ lọ́rùn ọmọge bí wọn ọmọge sì ń bẹ lọ́rùn àgbà rasulu wa sáré lọ ní báyà yìí rasulu wa gba ẹrù yìí rasulu wa rù yá wọn ni o ṣeun ọmọ dáadáa o ṣe ọmọ dáadáa anabi ńlọwájú ìyá ń tẹ̀lé lẹ́yìn níbo ni lẹ́yìn lọ́ọ̀kan ni nígbà wọn délé ìyá jòkólẹ̀ anabi sọ ẹrù kalẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn gbà tí anabi sọ ẹrù kalẹ̀ tán ẹ̀gbọ́n tí ìyá yẹn sọ ìyàgùlá ó ní ìwọ ọmọ ọ̀dọ́ yìí mo fẹ́ ṣe lórí kan àtẹ̀síwájú Muhammad tó ń gbọ́ ọ̀dọ́ kan tó ṣe èrè tí wọ́n pè Muhammad tí ń rìn káàkiri ayé sì ti ń pé ọ̀kan ọlọ́run ìdìtẹ̀ níbò jìnnà sí o ọ̀rẹ́ kan tó wọ́n ṣe ọ́ ọ̀rẹ́ kan tó wọ́n ta ọ́ lérí orí tó ṣe fún òun ni pé Muhammad yẹn mọ́ ṣe kí ni mọ́ dé sàkání ẹ o báwọn èèyàn ṣe máa ń lé àwọn èèyàn sábà wà fáṣún náà ìgbà ẹ̀ mọ́ súnmọ́ wọn o ẹ̀ mọ́ súnmọ́ wọn o bẹ́ẹ̀ bá súnmọ́ wọn tá ní wàá rí i pé àtàwọn ọlọ́dà kéèyàn ṣe kíni kéèyàn súnmọ́ ọ̀kan nínú àwọn alùbídíà tó ní tọ́ba dára àfa súnà ti ń ṣe wáàsí kó o kí ọwọ́ rẹ bọ etí kó o wá sá eré mọ́jì ń ti ń sọ ọwọ́ létí o nítorí tọ́ba tó bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ wọn ọ̀ padà dára wọn láì sí kéèyàn fẹ́ nǹkan sáré atẹ́gùn ọ̀rọ̀ ọlọ́ ẹni wá ní ọ̀dà ebi kò wọ́n gbọ́dọ̀ ní òun wá ní ẹ̀gbọ́n tó bá gbọ́ tó wọn ẹjọ́ tó wọlé yóò ti gbàgbó ẹ̀gbọ́n tó ti jáde lọ́ba tó ní máa ń gbọ́ tí wọ́n wí ẹ̀gbọ́n ti pé tí wọ́n sọ yìí ọdún òótọ́ o bó ṣe dé alùsùn náà wọ́n lọ́mọ sàṣẹ gbọ́ ní alùsùn kọ́lọ́ sì járí mú délé lálẹ́ wọn agbára ọlọ́run wọ́n ti ṣe tání ọ̀dà wa lánàá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì wa ní fa inni rasulullah ìyá èmi náà ni anábì ọ̀hún èmi ni Muhammad tí wọ́n ń bà lórúkọ jẹ́ ẹ̀sìn mi ẹ̀sìn tó ní àṣẹ dáadáa sọ́lọ́ káṣe dáadáa sọ́mọ èèyàn káṣe dáadáa sárúgbó ẹ̀sìn tá a mú wọnù nínú tàn bárábìnrin padà wá gbàsílám bí ọgbàsílám wallahu alam ọlọ́ọ̀nì kan lọ́ba tí ọmọ tí ọ wà ń bẹ̀. jàmáà mùsùlùmí anábì ṣe dáadáa sẹ́ni tí èsì kìnnì ẹni tí èsì ẹlẹ́sìn rẹ̀
Asma bintu Abubakar ọmọ Abubakar Siddiq radiyallahu ta'ala nínú àwọn èèyàn dáadáa Asma bintu Abubakar zaatu ní tawaqayn òun ní ma lọ lè gbé oúnjẹ fún Ànábì sallallahu àwọn àti Abubakar nígbà táwọn wà nínú kòtò táwọn kèfèrí lé wọn òun ló gbé oúnjẹ yẹ wá aṣọ rẹ̀ tí wọ́n máa fi ń bora ọwọ́ da sí méjì yóò so oúnjẹ máyà báyìí yóò tún so ní nísàlẹ̀ ẹ̀kùn yóò wá da jẹ̀lẹ̀báàbù yóò gbé lọ láàárọ̀ yóò gbé lọ lálẹ́ ọlọ́mọsábà kẹwọn nínú àwọn ọkọ̀ tẹ̀yẹ̀ máa ń sọ ma Asma ọkọ̀ tó dáa arábìnrin yìí ìyá rẹ̀ oye ọjẹ́ abọ̀rìṣà pọ́nbélé òun ti wá gba Islam ní wọ́n sọ fún òjíṣẹ́ Muhammad sallam ó ní ìyá àwọn sọ fún òun nísìn ìyá àwọn ránṣẹ́ sí òun sí pé òun bọ̀ wá kí òun nílé o afa àṣẹlẹ̀ ha ṣé tọ́ba dé kí n ṣe dáadáa sí gẹ́gẹ́ bí ìwọ̀ òbí àbí nítorí pígbà tó ti yapa òun tó ti di kèfèrí nì kí n má ṣe kí ni kí n má gba alálejò dépò tí ń fún lómi dépò tí ń fún lóúnjẹ kí n lè dànù nítorí pé kò iṣẹ́ ẹlẹ́sìn mi. Ànábì ní ummuk ìyá ẹ ṣìlíhà Ànábì ní ta ló yẹ kó ṣe dáadáa sí tó tù yẹ ẹ lọ gbogbo dáadáa tó bá ti ṣe sí ìyá náà ní kò ṣe kí ni náà ní kò ṣe sí. òun lẹ́nu ṣe ń bá òun pé yóò wá jòkó lérí bẹ́ẹ̀dì tó wọn àtànábì sàṣàlám táǹtì òun ṣe kí ni táǹtì òun máa ń sùn àbí tí àwọn máa ń sùn. Ànábì sallallahu alaihi wasallam ní kò ṣe dáadáa kí là ń gbọ́ yìí láàrin ìjàmá gbogbo ìran òòṣà tí bàbá rẹ bá ń bọ kọlọmọjà ní wọn ní fámìlì ẹni bá ṣe lọ́mọ fi sàdánwò fún kọlọmọ yí wọn padà gbogbo ìran ògùn tí ìyá rẹ bá ń ṣe gbogbo ìran ẹ̀sìn tí bàbá bá ń ṣe èyí ò ní kọ́ máa ń ṣe ìwọ tiẹ̀ ní eré ẹ̀ bọ́bá darí ilé ìgbóná rẹ̀ tó dé báyìí tó ní Abdul Karimi orú mú mi mo fẹ́ wẹ̀ fọmọ wá pé sẹ́mi ni mo dà yín láàmú látàárọ̀ ni sẹ́mi ni mo wá pọnmi tẹ́ máa fi wẹ ogún tẹ́ là ní ibo nídìí òòsà èyí ò kàn ọ́ ṣé orí kọ́ ọkọ mímú kí ewẹ̀ ọlọ́dí òòsà kọlọ́dí òòsà ọ̀ràn yẹn ní kíni lérí rẹ̀ kó o fún lóúnjẹ àárọ̀ kó o fún lóúnjẹ ọ̀sán ọ̀kan náà àwọn ọ̀yá kan jọ ní ìlọ́bàdé mo ní dáàdì ẹ̀ńkọ́ ọláwọn ti rẹ̀ ti pẹ́ àmọ́ ní wo ṣe súnà o súnà rẹ̀ ti ṣe kíni kò tí ì pé o ó ní bàbá òun bẹ ní àwọn alátẹ̀wọ́ ni ó ní bàbá bá ti róhùn yóò máa fòun sí yẹ̀yẹ́ mo ní ọ̀ràn yẹn ní kọ́ ọmọ lọ́lẹ̀ kí bàbá rẹ̀ ń bẹ ó wà ní ó bá ti dàsìkò ìjọsìn wọn ló ṣe kíni lọ́ọ̀ yàrá ọlọ́wọ́n bá sọ ní Al-Qur'an ó ní wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilmun fala tuti'huma ọlọ́wọ́n bá ní tí wọ́n bá mú ọ ní tipátipá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n jẹ́ olóòṣà ipe kí wọn náà kọ́ wá fọ́ nǹkan mu àbí kọ́ wá síngbẹ́rẹ́ àbí kọ́ wá mú nǹkan kan àbí kọ́ wá jẹ nǹkan kan àbí kọ́ wá má lọ lè gbé àwọn àgbà àwọn ayé àbí kọ́ wá darapọ̀ mọ́ àwọn aláwo ọlọ́wọ́n bá ní fala tuti'huma má tẹ̀lé o òun ti fẹ́ kọlọ lọ́hùn ọba tó dáa mọ́ wàá jẹ́ òun wọn náà kọlọ lọ́hùn wa sahibuhuma fi dunya ma'rufa fi dunya ilé ayé lẹ́jọ́ pàdé níjọ́ pàdé lọ́rùn torí òun lọ ná ìwọ ń lọ bó ìwọ lálẹ́ jẹ́nà lọ́rùn fi ní fi dunya ṣe dáadáa sí láyé nítorí ayé nìkan náà ló ti lè ṣe dáadáa sí bẹ́ẹ̀ nìkan bá ti kú nú ẹ̀yin méjèèjì ẹ̀ tó ń pàdé má ṣe dáadáa sí láyé tani wọn náà ṣe dáadáa sí mi tani jama òbí tí e ṣe mùsùlùmí àwọn ọmọ ya ń ṣe mistake fa ọ̀kan níyà òun pé bóun bá ti lọ lè kí báyìí òun ti di àgbàjọ mo ti wá dàgbàjọ yẹn yọmọ wa sọ fún òun pé bóun bá padà sínú ẹ̀sìn òun ò ní yọnu sóhun torí ẹ̀ lòun ò ṣe lọ́dọ̀ ẹ̀ mọ́ mo ní sọ̀rọ̀ wa ń fún lówó oúnjẹ ó nígbà wọn làwọn ò fẹ́ rí wọn sọ̀rọ̀ wa ń fún lóògùn wọn nígbà wọn làwọn fẹ́ rí wọn ò ń jẹ̀bi ẹ̀sìn kò ń ṣe wọn ò ń jẹ̀bi kí wọn lọ́run sọnù àyà yìí Surat Luqman àyà 15 wọ́sọ́ ìdòhùnmá àti dúnìyà dúró tì wọ́n àbátọ́ bá di pé a fẹ́ ṣe ìkórè wọ́n wá fún ọ ní envelope pé ọmọ mi o èmi náà sọ fún wọn níbẹ̀ pé mo láwọn ọmọ tó yanjú mo ti sọ fún wọn pé ó promise gẹ́gẹ́ bí ibo ṣe máa náwó inú dáadáa tó ṣe sí wọn ni pé tẹ́rí màmá tó bá dé pẹ̀yìn lẹ́fẹ́ síkín lẹ́fẹ́ náwó mo rẹ́dì láti ná last card fún àmọ́
owó tèmi kẹ́ ẹ máa fi gbẹ̀sìn ọlọ́run kẹ́ ẹ máa fi gbẹ̀sìn kanga láti fi borí ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá ní gbọ́dọ̀ náwó lérí ẹ̀ sọ ma pé o ti má parọ́ fún pé òṣòwò lọ́wọ́ ẹ̀ o torí yóò tó fi lọ́jọ́ mi ìwọ ló yẹ kó máa là níbẹ̀ láàrin relationship yín nípa ọ̀rọ̀ ṣe dáadáa sí bàbá rẹ personally àbí ìṣe dáadáa sínú ẹ̀sìn tí bàbá ṣe kí ni àyìnbáyé mùsùlùmí lẹ́ni tó ti kó mà wọ́n ń sọdún ìdílé wọ́n ń sọ̀rọ̀ òdílé wọ́n ní ká wá ń lókè wọn náà sì máa dáwó yóò máa dáwó owó tọ̀ ní dání òun gbé òòṣà lárugẹ láti fi confront Allah Allah subhanahu wa ta'ala. Anabi sallallahu alaihi wasallam anabi ìdókòó ń dọ́kàn ẹnìkan wá fún anabi lásọ anabi ni aṣọ eléyìí ti ń tàn màràmàrà ti ń tàn màkàmàkà yìí aṣọ eléyìí ṣe aṣọ àwọn olùbẹ̀rù Ọlọ́run èèyàn gbọ́dọ̀ wo eléyìí bọ́lọ̀ ń kírun àwọn aṣọ tí wọ́n máa tàn mànàmáná bígbà tí mànàmáná bá ṣe kíni tí bá ń bọ̀ olùbẹ̀rù Ọlọ́run yìí wọ́ọ́rú ẹ̀ aṣọ ẹ̀ wá wò mí nù anabi sallallahu alaihi wasallam fún Umar bin Khattab lásọ yẹn anabi wa ni Umar aṣọ tó mo bọ̀ níjọ́ ní nǹkan Umar ní aṣọ àwọn lè aṣọ táyì lẹ́ẹ̀lẹ́ wọ̀ lẹ́wọ́n á rò pé èmi ó ṣe kí ni èmi ó wọ̀ ọlọ́mọdé dára rú ẹ̀ anabi ni wọ́n àtẹ́ ìtúkà ní tẹlifíṣà ha yìí fún ọkọ̀ olè bá wọ̀ mo fún ọ bọ́yọ̀ lè tà á àbò rẹ̀ ẹni tó ṣe kí ni ẹni tó bùn Umar bin Khattab aṣọ yìí wọn o ọwọ́ gbéra ọwọ́ gbé òjíṣẹ́ dìde ìgbé kọ́ wa lọ lè bá àbúrò bàbá àwọn nínú ẹgbàá wa kan wọ́n ní àbúrò ìyá rẹ̀ tó jẹ́ olóòṣà àbúrò ìyá rẹ̀ tó jẹ́ olóòṣà ní Maka Umar wa gbé aṣọ yìí fún wọn pé kí wọ́n lọ lè gbé aṣọ fún olóòṣà alawasa aṣọ yìí jẹ́ bá mùsùlùmí ò lè wọ̀ àmọ́ ẹlẹ́sìn mi lè ṣe kíni ó lè wọ̀ nítorí pé ọwọ́ ọkọ̀ wọ̀ tẹ́lẹ̀ mo ní lọ. Umar bin Khattab lọ́wọ́ ní kí wọ́n gbé aṣọ yẹn kí wọ́n lọ lè fún alaihi wasallam. Ànábì wà lẹ́yìn ìlú Ànábì kó àwọn ẹran tí ń sìn Ànábì kó lọ sẹ́yìn ìlú nígbà Ànábì wà ńbẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì wà jòkólẹ̀ àwọn ẹran yìí ń jẹ wọ́n mu abúlé kan tí ó súnmọ́ ibi Ànábì wà yẹn sáǹgbó jẹmọ́ abúlé tó súnmọ́ ibi Ànábì wà yẹn arákùnrin kan wá jáde mbẹ ọwọ́ awọ kan ní ọ̀gá àdàlúrú ìrè yìí ẹ má sóògùn ẹ má ṣẹbọ yìí ẹ dúró tọ́lọ́wọ́n báyìí padà wọ́n sì dánwò dábàá lọ lè bá Ànábì sàṣàlẹ̀ lónìí ẹgbẹ̀lẹ́ o Ànábì ní ibò ní àlàáfíà rẹ̀ ẹni dáadáa láwà ibo la yin gbé ní abúlé yìí la wa Ànábì ní ibo ní gbogbo nǹkan ọlọ́gàá ẹ̀ dúró ní mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ yìí Ànábì ní kí ló fẹ́ ọdún mo fẹ́ kẹ́ fún mi ní àgbò kan tó bá tóbi náà àwọn àgbò tẹ́kọ́lẹ̀ Ànábì ní tó wù ọ́ olówó Ànábì ní mú ìtọ́ bá wù ọ́ mbẹ́ bí ìgbà tí wọ́n gbó kẹ̀kẹ́ náà fẹ́ bùkálẹ̀ sẹ́nìkan wá pé ẹ̀dá kò ṣe mú kan sallallahu alaihi yìí wá mú àgbo lọ yìí dúró wẹ̀yìn ìgbọ́n arákùnrin yìí sì mí ni ẹ̀ kèfèrí ni bá sallallahu alaihi wasallam ìgbà wo dé abúlé tán torí pé ara wọn ò pè wọn padà ó so mọ́lẹ̀ ní wọ́n sọ fún àwọn ará abúlé pé òun rẹ̀ mà lónìí ní tó wọn ò rírí arákùnrin tí wọ́n ń pè Muhammad ti mọ́tẹ́ ní dankarun àṣẹ ń tún nǹkan ṣe ni هذا الرجل arákùnrin tó fi ṣe rí sí لا يخاف الفقر eléyìí yóò bẹ̀rù òṣì o ẹni bá ń bẹ̀rù òṣì o lè náró owó tó náà lọ́ba sọ fáwọn yòókù rẹ̀ ní wọ́n ní tí wọ́n ti fún wọn àwọ̀ bí ìwọ nìkan ní ó fún bí ahun rẹ̀ tó ní kò níhùn bọ́yá lérí tiẹ̀ nìkan ní ó ti ṣiṣẹ́ lẹ́bàá dà lọ Ànábì ní gbogbo ẹ̀yà aráàlú kí lẹ fẹ́ wọ́n láwọn nídìí ẹran kọ̀ọ̀kan sallallahu alaihi wasallam Ànábì ní sẹ́ẹ̀bà ṣẹ̀ṣẹ̀ tí ń ṣe yìí wọ́n ní wọ́n lọ́dẹ̀ fún wa lẹ́ran náà
tọ́ba fún wa lẹ́nu tẹ́ka máa sọ ìtọ́ba tó kéré ìtọ́ba tó kù lẹ́yìn rẹ̀ Ànábì khudhu ma shi'tum Ànábì ní gbogbo yín ẹ mú ìtọ́ba wù yín bẹ́ẹ̀ àmọ́ ẹ mọ̀ gbọ́dọ̀ tó da ẹran yìí wọ́n náà lọ́ba tó da yín kọ́ da yín fún kankan ọ́ da yín kẹ́ wá jẹ àwọn ẹran yìí kẹ́ lè wá sin Ọlọ́run ọba Allah ọba ẹ̀yọ kan gbogbo wọn làwọn ṣe tán ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu bí wọ́n ṣe gba islam fa aslamu jami'a gbogbo àwọn arábúlé yẹn ló gba islam. wọ́n mọ̀ pé káfọ̀nyàn lẹ́ran jẹ ní máa mẹ́mìí rọ̀ mi káfọ̀nyàn ló ń jẹ ká bí àbùkátà ẹni wọ́n máa bí àbùkátà àwọn tí èso lẹ́sìn rẹ̀ láyìíká rẹ̀ ni kì í ṣe gbọ́kàn máa ṣe wá àṣì lásán fèfèrè tó ti wọ́wọ́ wáyé kì í tó wá tí ò rí ọkàn pépé ìyá Daniel ẹni kí kọ́ńfọ́ kọ́ wá rí mi nírọ̀lẹ́ èló lówó ẹ̀sáàmù rẹ̀ ó níye báyìí owó mọ́tò ńkọ́ ó níye báyìí ayágbà yẹ̀wọ̀n èdè wọn ń pè bí ó ṣe ìgbà Islam ẹ̀sìn rẹ̀ ó ti kọ́kọ́ dá lójú pé ẹ̀sìn rẹ̀ yìí ẹ̀sìn tó láàánú bọ́lọ̀ bá wá fẹ́ sàdọ̀ tó bá ti wà náà kọ́lẹ̀ ó lè wá torí ẹ̀sìn kíni láti gbà Islam èyí múra ọ̀tá fẹ́ni tí ìṣẹ̀lẹ̀sìn rẹ̀ wọn ò ní múra ọ̀tá Ànábì sàlá ń ga nígbà tó bẹ̀rẹ̀ ẹṣẹ́ yìí máa ń lójú ọ̀nà wọn ni yóò máa ní kúlù la ilaha illallah ẹ máa sọ pé kò sọ́ba tá a ṣe tá a pè tá a gbẹ̀mí ilé lẹ́yìn Allah tuflihu èrè lẹ́jẹ̀bọ̀ ńbẹ̀ ọ̀sán tí wọ́n ṣe ó tún sọ èrè tí wọ́n ṣe kí ni àbẹ́ gbogbo ilé wo ní ládùúgbò yìí ó wọ́n àsìkò wọ́n ran wọ́n nù wọ́n wọ̀ nẹ́bò tí wọ́n ní kọ́ wá tù wọ́n bọ̀ náà ni àbí wọ́n ní kọ́ wá tù wọ́n síbò sínú àlìjẹ́nà òjísọ́lá Muhammad sallá ọlọ́mọ kékeré kan tí máa ránṣẹ́ ọmọ Yahudi ni sẹ́mi pé Ọlọ́run ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀kan náà tó nù ń wá bẹ́ẹ̀ yẹn bá lọ́mọ ayé ọmọ ọmọ mi Ọlọ́run gbọ́ àwọn ọmọkùnrin rẹ̀ ọmọ ọmọ gbà ní ìṣe kó ṣe mistake gbà ọmọ Yahudi yìí tí ìṣẹ̀lẹ̀sìn rẹ̀ yìí tí bá ti wá ń kọjá Ànábì máa ran láwọn iṣẹ́ kọ̀ọ̀kan Ànábì wá rí ní kọjá jọ́kìnní jọ́kejì jọ́kẹta Ànábì wá béèrè pé ọmọ tí máa ń kọjá yẹn tí ò sí ó tíráfù ni wọ́n lọ́rẹ̀ nínú lé ní Ànábì lọ́rẹ̀ Ànábì wá múra lọ́wọ́ lọ́lẹ̀ kí ní ilé wọn níbọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n tó aláwọ̀ Muhammad pé kọ́ wọlé yóò ti jẹ́ kó ti ní dáadáa ká tó ti ṣe kíní kó ti ṣe sí wọn ìwọ náà wọra rẹ ládùúgbò rẹ ìjọ lè kú fúri lọ́dọ̀ bàbá Sunday kọ́ọ̀kan ni mo wá kí i yọ máa pẹ́ pé kí o sí nítorí pé ìjà ló gbé kò nígbà tó dé àdúgbò rẹ látara pé kì í ṣe ẹlẹ́sẹ̀ yóò tún máa sá fún ọ báyìí pé ẹ̀yọ́ ọmọ go inside mú tí ọ̀dà nǹkan lẹ̀ bàbá yìí ní ahlan wa sahla máa wọlé máa rọra ìwò rẹ Abul Qasim Ànábì dàgbọ́ sallallahu alaihi wasallam Ànábì wọlé Ànábì wá rí ọmọ yìí ààrẹ yìí ti mú Ànábì síjú wo ojú ọ̀nà báyìí ó rí malakul maut màláíkà kú tó dúró báyìí tó sọ fún Ànábì pé àsìkò ti tó ọmọ yìí lókùtà fẹ́ sẹ́kìn tá a fẹ́ mú kù láyé sallallahu alaihi wasallam Ànábì ní ya gulam qul la ilaha illallah sọ pé la ilaha illallah ọmọ yẹn wá wojú bàbá yẹn ní àti Abul Qasim bàbá Qasim ní sọ pé kò ní la ilaha illallah èyàn dáadáa ní nítorí kò wúyẹ wí. àfa mi ò ṣe dáadáa sáwọn yẹn ládùúgbò kìrìsìtẹ́nì àdóńdó sọ wípé àfádà kò máa mọ́mọ́ yìí káàkiri ìjọba lọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afá dáadáa. èmi láwọn kìrìsìtẹ́nì kan lẹ́yìn kò lè wa tí wọ́n bá ti ń lọ òde tí wọn ò ní darí ń jọ inú pálọ̀ wa inú sì ti ń rúmọ̀ àwọn máa ń sékìn ni wọ́n sùn tílẹ̀ ìmọ̀ wọ́n jẹun á sì fáànù sí wọn lérí ẹ̀sìn náà bí ọba fọkànbalẹ̀ síyàn èyí lè kọ́ mọ́ tiyàn ó sì mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ mẹ́ta lọ́kàn àyè sékìn àyè sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀
àwọn náà máa sọ pé àwọn máa ń gbádùn lẹ́kítọ̀ àwọn ṣẹ́ àwọn tó bá ti dọ̀rọ̀ nígbà tí òkú pé mẹ́ta kul huwallahu ahad ọ̀kan náà lọ́lọ́ ẹni tí ń darí ayé náà lọ́lọ́ ọmọ yìí bá ní la ilaha illallah faqabadallahu ruhaha ọlọ́run bá gbẹ̀mí rẹ̀ anabi wa jáde síta anabi ní alhamdulillahi alladhi anqadhahu minan nari bi mo ma dúpẹ́ lọ́dọ̀ wọ ọlọ́run tó tún la arákùnrin yìí nípasẹ̀ mi ọmọ kékeré yìí o sì tún la nípasẹ̀ mi èyí tí èjọ́ máa ná ó sì wá dí kéde ọ̀dọ̀ màlìjẹ́nà ìta fẹ́ mú jáde nínú tàn yẹn ni pé kí wọ́n tó aláwọ̀ yẹn pé wọlé yóò ti dáadáa kàn téèyàn ṣe kíni kí wọ́n tó aláwọ̀ yẹn pé yá wí ti wí. ẹja lọ lè gbẹ́sìn wáyé o ayọ́ máa yá mi anabi sallallahu alaihi wasallam anabi a máa ṣe business pẹ̀lú kèfèrí business pẹ̀lú kèfèrí ṣe kèfèrí o torí ẹ̀sìn kọ́ payín bọ̀ kí lọ́ payín bọ̀ business tó o bá ti mọ̀ pé kò ní í gbà o oníṣe kí ni kò ní í gbà o àmọ́ tó wà ní pé yóò gbà o mọ́lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní ọ̀lọ́ onígbàtà anabi lọ Madina anabi ọmọ náà Madina tó lọ anabi òde Madina anabi lọ lè bá Abubakar ipe Ọlọ́run ní ká má sùn mọ́kàlá dálẹ́ yìí o ipe àwọn assassin àwọn ayakila wọ́n ń bọ̀ ní wọ́n máa ń pa àwọn tí wọ́n bá ń tanná súnà ní bàbá àlebá ní tí wọ́n pa ń jọ́sìn àwọn ọlọ́pàá jẹ̀wọ́n àwọn kèfèrí lọ́pàá làbá súnà ó fi máa bá gbèsè ayé rẹ̀ lọ lérí pé bọ́yá lè ní bọ́yá lọ́la kò jù bẹ́ẹ̀ lọ. anabi ọmọ náà Madina Abubakar ọmọ náà Madina anabi wa sọ fún Abubakar pé bó láti dé Madina àwọn mùsùlùmí ti wà Madina wọn ni a máa bọ̀ Ọlọ́run sì ni ká máa lọ. a sì mọ̀nà àwọn àlùfáà ní inú àwọn ẹ̀rí táwọn àlùfáà súnà máa ń kó lẹ̀ wípé anabi sàlá wọn máa ń tọ́pamọ́ àfihàn tọ́lọ́run bá fi ṣe kínní tọ́lọ́run bá fi hàn bẹ́ẹ̀ni kan lóhun tẹ̀yẹ̀ fẹ́ǹsì àbí ń mú tẹ̀sùbá àbí ń dáfá àbí ń wà tẹ́lẹ́wọ́ ń bọ̀ rìsà àwọn àjànú ni wọ́n máa fún ní information ọmọ wo àbí kò sékìní àbí kọ́ ma. wọ́n lé ànábì gan ọmọdé Madina tó bá jẹ́ ní tọ́mọ tọ́pọ̀ àmọ́ ni sóní ti kọ́tẹ̀ tó máa bí ìrọ̀nà Madina àbí tọ́lọ́ bá fi máa nìkan. wọ́n pè nìkan Abdullahi bun Urayqah Abdullahi bun Urayqah òun ni wọ́n wá fún ní owó ìpè lẹ́yìn ìjọ mẹ́ta tá a bá ti sápamọ́ tán àwọn kèfèrí ló ti padà lé torí pé àwọn débi yanrìn pín sí àpáta ló kù wọn ò rójú ẹsẹ̀ mọ́ síbẹ̀síbẹ̀ àlìjẹ̀nú àṣẹdánù ti tì wọ́n létí ibi wọn wà náà ọlọ́run ẹ̀ ní rí wọn kọlọmọsà dáàbò wà náà nínú gbogbo àbúrò táwọn nígbà fẹ́ ló ń bẹ̀ ni pé kèfèrí mùṣíríkù Abdullahi ibn Urayqah yọ̀ọ́ yà yín lẹ́nu pé kèfèrí jẹ́ Abdullahi ká anabi o tó dé ni wọ́n ti ń sọ Abdullahi baba anabi náà wọ́n jẹ́ Abdullahi ibn Urayqah yìí òun ni wọ́n wá san owó fún transaction wípé ìwọ gba owó ìwọ ló mú wa mọ̀nà Madina lẹ́yìn ìjọ mẹ́ta kọ́ wá pàdé wa ní eré òkè báyìí lẹ́yìn ìjọ kẹta ó sì lọ lè pàdé wọn wọ́n ti sọ fún pé wọ́n tó àṣírí wa o ó sì ní abẹ́ ẹ̀jẹ̀ fóun lówó kèfèrí fẹ́ràn owó gbọ̀ this is business I will not tell them ó sì gbowó ó sì jọ kẹta ó lè pàdé wọn wọ́n jáde ní kòtò báyìí ó sì mú wọn nígbà wọn dé ọ̀nà ó já sí Madina báyìí lọ́ba náwó ni tààrà yìí Madina ní kíni ó já sí tọ́ kí ni wọ́n dà kàn jama wọ́n ti ṣe business àbí ayakela ń bọ̀ ọlọ́mọdé àmọ́ àbámọ́rọ́bà kèfèrí kan wá ní dákun wá sá síbi o wọ́n ń pè kí ìyà kú ọ̀sán ọ̀sán fún mi jù kí n wá wọnú yàrá rẹ̀ ìwọ kèfèrí yà tọ́mọ́tà bẹ̀ tí wọ́n bá pa ọ̀wọ́ lọ para rẹ̀ ẹ̀sìn ọ̀dọ́ máa ń dáhùn sí kí ni dáhùn sọ.